CEO aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Shemac Educational Consult. Iléeṣẹ́ tó ń sọ fún gbogbo òbí àtàlágbàtọ́ pé ká má fowó ẹ̀kọ́ rẹ̀ kọ́ fún ètò ẹ̀kọ́ tó yanrantí iléeṣẹ́ Shemac Educational Consult ní kẹ́ẹ̀kan sí. Mo kí ọ owó mama Malik Abẹni tèmi. Aya wọn níjẹ̀bú okú àṣeyẹ tọdún yìí. Ọdún ló fi mọ́ yin dúnlógún Ọlọ́run ò ní kúkú òjijì. Abẹni gbogbo ń tẹ̀yàn gbélé ayé ṣe ní ti dáadáa ló gbélé ayé ṣe lógun Ọlọ́run. Olórí ló jẹ́ òní dìrù ọlá rẹ̀ òní rẹ̀yìn. Òní ròǹgbè sọnù bí ó ṣe bí ọmọ. Mo kí ọmọ ẹwú níwìnrìn, ọmọ adálẹ̀ gbéwùrà, ọmọ adálẹ̀ gbìṣù gángan. Ọmọ ẹwú filẹ̀ hàn mí fọ̀nà mi, ṣùgbọ́n tẹ́wọ́ jẹ́ fàbújá lè kiri ọmọ ẹnikẹ́ni. Ọlọ́ládé, wọ́n lọ́mọ ọlọ́ládé ńlẹ̀ tìmí ní nílé bàbá tó bí yín lọ́mọ. Ṣé lóòótọ́ ni ìlẹ́jàre ọkọ mi ìlú ńlọtí ọmọ afọjọṣọwẹ̀? Wọ́n lálẹ́ onìkan ní ó fọtí ìyá ẹ̀ mú Abẹni ọmọ ọlọ́tí inú apẹ́. Ọkọ mi ọmọ alẹ́múlẹ̀rà, ọmọ anímọ̀ lálẹ́ bàbá kútú pé Abẹni. Wọ́n ní ìrẹ́nirẹ́ni ká má lè délé ẹ̀dẹ ṣùgbọ́n ọ̀dẹ tìmí la gbọ́dọ̀ yà. Ọlọ́ládé ń bíyàn lóde lẹ fi rún gúgúrú làlú lẹ́yìn. Ń bẹ́bí lóde lẹ fi rún gúgúrú wọlé ẹ̀dẹ lọ. Lẹ́ ò jàre ọmọ arúgbàdo làlú ọmọ arún gúgúrú wọlé ẹ̀dẹ. Máa rọra mọ́ mi ó jàre ayáwó níjẹ̀bú Abẹni. Olówó làwọn olówó orí rẹ̀ nítorí pé àwọn lọmọ olówó ṣẹ̀ǹbáyé kó wọ́n tó di tẹrú tọmọ. Ìran bàbá wọn ló kọ́kọ́ náwó dọ́là kó ìbò tó dé mọ́ ìbò ló dé tán tó wọ́n fi pọ̀ jọjọ. Ṣé bó ná fi pé kékeré Ìjẹ̀bú owó ni, àgbà Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, bí dúdú Ìjẹ̀bú bówó ní í ṣe. Ọlọ́ládé ṣe ni kó o máa bá ń wí fún kó jẹ́ mọ̀ pọ́wọ́ yìí wà. Wọ́n ní tó bá wù Jẹ̀bú àwọn ni ẹni wíníwíní, tó bá sì wù Jẹ̀bú àwọn ni ẹni wíníwíní. Wọn ò mọ̀ pé tó bá wù Jẹ̀bú àfẹ́ ní ẹ̀ tó kù ṣọdún alágẹmọ ọmọ abidó wíníwíní. Abẹni adúrédè làwọn tèmi ń pè mí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AMAP Entertainment Concept. Bó tilẹ̀ jẹ́ pé òdú ni mí èmi iṣẹ́ ìmọ̀fólókò tiẹ̀. Ṣé ni kó o máa polongo wá fáwọn èèyàn tó gbẹ́fẹ́ bíi tiẹ̀ pé kó máa gbẹ́bẹ̀ dé pàkéjì wọn bọ̀ nílé iṣẹ́ wa AMAP Entertainment Concept. Bó sì jẹ́ alága àdúrà àti jókòó níbi ìgbéyàwó ní kò sóhun tó lé ń bẹ̀ nítorí pé iṣẹ́ tiwa ni ká fèròjà sáyẹyẹ. Happy birthday Akínyọ̀ọ́lá Ọlọ́ládé Abẹni tèmi. Long life and prosperity.